fún toko káde gbọ́ kóró fóòbẹ̀ ẹ lọ sọ fálára kẹ́ ẹ sọ fájèrùbá àtúndé bá a ṣe dé ayọ̀ bí ọjọ́ àtúnlálẹ̀ bí òṣùmàrè mímọ́ nínú ọlá ògo ní forúkọ rẹ bá mi tó pọ̀ ní ipá àti agbára Allahumma innaka afu tó ibùdó hafuwa fáfuwa ni ẹni ọba sìkò tá a wà yìí mu. Ìkànnì Ìbíkíá tẹlifíṣàn kò síbi ẹtì àsìtẹ̀ ti bá wa digbidigbi la dúró afẹsẹ̀ méjèèjì dúró gbangba gidigba lọ́lọ́run fi ń kún wa ọlọ́run tó ń kún wa láti gbà yí wá o ṣeun o adúgbò àyàn ológo akọsára sókọ rẹ mo gbó kọ rẹ ga púpọ̀ nítorí àánú rẹ lórí iléeṣẹ́ Ìbíkíá tẹlifíṣàn a tún ti yọ lónìí a tún dé pẹ̀lú àràbà bàrà àwa ò gbàràdá àwa gangan la lára a tún dára yẹn lọ́tún lónìí gẹ́gẹ́ bí ìṣe wa níkànnì ẹ mọ̀ yìí pé ìgbádùn tí òun ló jẹ́ alógún ìdí rèé tá a fi máa ń fọkàn kéjì lóòrèkóòrè ní gbogbo ìgbà irú àkóyè tó yẹ ká máa sùn gan ayé orun wẹ̀ olóòtú àgbà ó ti pè wá láago 7:00 dájú pé yá ìrìn àjò tún yá kó bàa lè jẹ́ àǹfààní fẹ́yìn olólùfẹ́ wa torí tí yín la ṣe wà ń bí ìkànnì Ìbíkíá àwa náà kọ́ Olódùmarè ọba ló ní orí bẹ́ẹ̀ bọ́lá wà yìí ìlú òbò àṣàkẹ́ níbẹ̀ mo wà tá a ti ń dábí ẹdun tá a ń rọ̀ bí òwe bàbá ó kọ yín so sí mi lẹ́nu púpọ̀ ó sì kọ́mọ́dà bí ọ̀yájú ẹ bá ń dá akọ yín gbogbo ojú tí wọ́n wà káàkiri àgbáyé. Orúkọ mi ni tí bàbá sọ mí ní Abdulazeez Àyìndé Ọmọ́tọ̀sọ ṣùgbọ́n orúkọ tí ayé sọ mí fúnra ara wọn ní Jánàjẹ. Jákìlẹ̀ pé. Bàbá Jánàjẹ. Bàbá Jánàjẹ kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Elédùmarè. Bàbá Jánàjẹ ògbójú ọdẹ nìyí ògbóǹtarìgì ọdẹ ní tó yakinlala yàtọ̀ sí pé gbẹnu ẹ sọ̀n kú òun ọ̀rọ̀ yín lónìí ẹ bá wo àwọn èèyàn tí wọ́n wò wá lé ẹ kàn táwọn lọ́rẹ̀ iṣẹ́ kan tí wọ́n lè ṣe nínú ilé fúnra wọn tí ó sì wúlò fún àlàáfíà ara wọn. Ṣé rí tí àwọn àgbà bá ń dàyàn láàmú tá a bá wá ọ̀rọ̀ àgùkù. Àbẹ̀dá kan ní sùúrù ẹ má bínú bí àwọn àgbà bá ń dàyàn láàmú bí kí ni ó ṣeé ṣe kírú ẹni bẹ́ẹ̀ ò máa rí torí pé ẹlòmíì lè má mọ̀ ìkọ́wọ́ wà lára wọn. Ṣé rí tí àgbà ń bá ń dàyàn láàmú alára gan mọ̀ pé nǹkan kan ń ṣe òun ṣùgbọ́n lè mọ̀ tí ń ṣe so bí kéèyàn máa ṣiṣẹ́ bí aago kó máa jẹ̀jẹ̀ ìlírí kó ṣiṣẹ́ bí erin kó jẹ̀jẹ̀ ìlírí kó máa náwó sí nǹkan kó máa bọ́ kó máa ṣe nǹkan kó máa jẹ́ kó máa láṣeyọrí so ìmọ̀ pé ọwọ́ àwọn àgbà ń bẹ lára rẹ̀. Ó débi tí wọ́n ti fẹ́ gbà sí ẹ̀kọ́ wọn ní talẹ̀ bèrè ń bí gẹ́tà ọ̀tọ́ àfẹ́ rí ẹ̀ ń bì kí ni ẹni kò lọ wá. Ṣé rí ọ̀rọ̀ àgùkù. Ewé kan ni wọ́n ń pè ní ọ̀rọ̀ àgùkù. Bẹ́ẹ̀ tá a bá dé ọ̀rọ̀ àgùkù a wá ewé afẹ́lóru àti èpo ọ̀bọ̀ díẹ̀. Àbádá kò má bínú a wá ọ̀rọ̀ àgùkù ewé afẹ́lóru àti èpo ọ̀bọ̀ díẹ̀. Ewé afẹ́lóru kò níbi okọ̀ míì tí wọ́n ń pè. Wọ́n ń pè lájẹ́ ọ̀bàlẹ̀. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun bàbá mi. So a wà gún tí ó kùnà láwà gún ọṣẹ mọ́ tá a bá ti wá gún ọṣẹ mọ́ a wà wọ òru alájèrè tó bá tó báyìí. Òru alájèrè. Tó bá tó báyìí tí inú rẹ̀ lè gba ọṣẹ hàn láwà kù sí. A wà sọ okùn sí létí kìíní etí kejì a máa gbé kọ́ tó fi jẹ́ pé kò ní wà nílẹ̀. Àìwá àwẹ̀ lọ́sàn-án o. Dákun bọ́ o. Tí bọ́ yá lálẹ́ ó bẹ̀rẹ̀ láago 10 sókè. Tó bá ṣe pé ìdájílẹ̀ fẹ́ wẹ̀ ó bẹ̀rẹ̀ láago 4:30 sí 5. Tó bá ń lọ. So kì í ṣe téèyàn bá ń wẹ̀ ní ọ̀sán n tí ń ṣe ó tún ọmọ pọ̀ sí o. Wọ́n fojú rẹ̀ wò ó. Wọ́n kàn lọ kàn mọ́ fún ni. Àwọn ò ní fojú rẹ̀ wò ó. Àwọn èèyàn kan wọ́n wá ń béèrè lọ́wọ́ wa pẹ̀lú bá a ṣe ń ṣètò lọ́wọ́ bàbá ewé kan ni wọ́n tẹ́ pé ní ọ̀rọ̀ àgógó àbólókọ̀ míì tí wọ́n tún. Ó ní ewé ọ̀rọ̀ àgógó yẹn ní igun 3 bí ẹrù ló ṣe rí kì í yewé
yìí kàn máa yọ ọwọ́ ń tiẹ̀ ni tó bá la ọwọ́ kan báyìí ọwọ́ yẹn náà ó tó nígun mẹ́ta yọmọ òun náà máa dàgbà lọ yọmọ dàgbà lọ kò léwé kankan lára ń tiẹ̀. tẹ́ ń wò tí mo gbá mú lọ́wọ́ yìí ni à ń pè ní awé afẹ́ lóru wàá sì tún pe orúkọ rẹ̀ ní àjẹ́ ọ̀bàlẹ̀. Oríṣiríṣi nǹkan náà ni àmọ́ lò fún ṣùgbọ́n tá a fẹ́ lò fún ní tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ agogo tá à ń sọ̀rọ̀ bá lọ́wọ́ ni. a bá ti mú ọ̀rọ̀ agogo yìí àtẹwé àjẹ́ ọ̀bàlẹ̀ yìí á wàá gún ọ̀bọ̀ díẹ̀ mọ́ a kó sínú òru ajere nínú òru ajere tá a bá kó síhun a gbọ́dọ̀ gbédìí rẹ̀ kalẹ̀ lẹ̀ wọ́n ti máa ń lu ajere yẹn létí a kàn ti okùn bọ́ lẹ́gbẹ̀ẹ́ kìíní sẹ́gbẹ̀ẹ́ kejì bóyá kára máa gbé kọ́bì kan ọlọ́run ó jẹ́ ọmọ jẹ́ fún wa. bàbá mi ṣeun gbogbo àwọn ewé tá a lọ rè wò lágbàlá yìí ọ̀rọ̀ agogo èèyàn lè lo bí gbígbẹ rẹ̀. ẹ lè rí gbígbẹ rẹ̀ láyé bí kànáà kọ́ gbẹ yóò máa ra ni. bẹ́ẹ̀ bá já báwọn. tẹ́ ẹ bá wá já báwọn ó lè lo oṣù kan nílé. kò sí ní gbẹ. tí ó bá jẹ́bi tó tutù yóò máa lọ yọ bí ìgbà tí ó yọ ọ̀dọ́ míì tí ó máa bá lọ. láìsí pé èèyàn fi ìdí rẹ̀ sí. rárá o ṣùgbọ́n tó bá jẹ́bi tó mú ooru mọ́ nígbà tí ó bẹ̀ ṣe ọ̀sẹ̀ kan ẹ̀rí yóò ti fún yọkàn kù bí ìgbà tí èlùbọ́ bá kù ní. ìwájà mú bẹ́ẹ̀. mọ̀ pé bóyá kọ́ gbẹ kéèyàn ò rí lò èyí ò lè rí lò. ìwájà síbẹ̀ ẹ jẹ́ àwò pé àwọn nǹkan tí wọ́n láǹfààní àti wò wá báyìí nínú àwọn èèyàn olólùfẹ́ wa wọn ò rí olùwájẹrẹ tó yẹ pé bíi ike funfun kan ni wọ́n rí ṣé wọ́n lè fi bíi iná lẹ́kọ̀ọ́ abíkan lu lẹ́kọ̀ọ́ abíkan gbé nǹkan kan gbé kọ́lé. ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú ooru yẹn àánú lè onítọ̀hún ń béèrè gbogbo ọ̀nà ni atẹ́gùn fẹ́ wọnú ajere gbogbo kọ́ máa ráàánú lọ́nà kọ̀nà ni ajere yẹn túmọ̀ sí rọ́bà ò lè ṣiṣẹ́ rẹ̀. pàtàkì pé kó lo òrù ajere gan-an. bẹ́ẹ̀ ni kì í kàn ṣe wípé kọ́kàn gún ọṣẹ kó wá gbé sínú kẹ̀kẹ́ kó máa fi wẹ̀. rárá. sàá bí olóògùn sì ṣe ní ká sàá kó bàa lè jẹ́ bó ṣe yẹ kó jẹ́. ẹ wo òrù ajere gẹ́gẹ́ bí bàbá wa ṣe wí òun là á ṣe gbogbo àwọn ìrìn àjò yìí lákò wọn jọpọ̀ lákò wọn síbẹ̀ tó lè ó sì máa fi kẹ́yìn ìbílẹ̀ ni kò fi máa wẹ̀ nàbí tó bá ní kẹ̀kẹ́ tí ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè máa fi wẹ̀. tí òfin lè fi kẹ̀kẹ́ tí ń bá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wẹ̀ ṣé ẹ mọ̀ pé ó lè fi kẹ̀kẹ́ tí ń bá ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wẹ̀ lọ́sàn-án ó ti dáwọ́ tó bá ti lè fi kẹ̀kẹ́ tí ó bá fi wẹ̀ tó bá ti lè fi wẹ̀ lọ́sàn-án ó tún ti dá wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn. soko lọ rí wákẹ̀kẹ́ tuntun wọ́n wákẹ̀kẹ́ tiẹ̀ lọ́tọ̀ bọ́ bá sì ti parí rẹ̀ tán wọ́n pẹ́ ọ wá yá o kọ́ máa wẹ̀ ńjọ́ kẹta tàbí ńjọ́ kẹsàn-án ọjọ́ tí ọ̀bátà ṣe é pín. ni kò fi máa wẹ̀. ni kò máa fi wẹ̀. ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin lẹ́ béèrè fún àwa náà sì ti ṣetán láti máa fi tẹ́ yín lọ́rùn bó torí pé ọkàn òjò káwọn bàbá wa tá à ń gbé wa àárọ̀wọ́ wọn sọ̀yà ló fi jẹ́ wípé gbogbo tí wọ́n bá fún wa tí wọ́n bá ní ká gbìyànjú ẹ̀ wò ẹ má fi ọwọ́ rẹ̀ hẹ̀yìn ẹ mú o ẹ jẹ́ àdìjọ gbìyànjú ẹ̀ wò ẹ ó sì rí i pé a ó máa gbégbé sí ayé àlàáfíà àbájá náà jẹ kí wọ́n tó lè máa pèèyàn lógbójú ọdẹ yóò ní nǹkan tí wọ́n rí lára ayé kí gba yóò tó máa pariwo jánájẹ lọ́tún jánájẹ lálàáfíà kí lè rò pé wọ́n rí lára ayé gan tí wọ́n fi ń pèèyàn lógbójú ọdẹ. ṣe rí nǹkan kan máa ń dà wá pọ̀ lọ́dọọdún ó ti ẹ̀jẹ̀ wípé ara ti fẹ́ máa kọ̀ wá a ní olúọdẹ wa máa ń ní ọdún òkú tó máa ń ṣe so àábàdà kò lọ kálukú gbìyànjú ọgbọ́n inú ẹ̀ nínú àwọn nǹkan tí bá a ṣe máa ń lọ wọ́n máa sọ ọwọ́ kálukú nínú tí kálukú ṣe yáwọ́ sí bí àwọn aláṣẹkù ṣe ń jẹ́ kálukú sí so ìyẹn mú kí ìyẹn orúkọ yẹn máa wáyé tá a bá fi tẹ̀gàn tán kún tá a tún yọ tẹ̀gàn kú ọdẹ ni. àwọn èèyàn ń pè ní lógbójú ọdẹ torí pé gbogbo àtẹ bá ti lo oko ọdẹ ẹ̀yin máa wálé ọlọ́run máa pé àwọn aláṣẹkù máa sọ wípé kí
arọgbọ́ndá. Inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń jẹ́ káyọ̀ máa gbọ́hùn ẹ̀ ń jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé bẹ́ẹ̀ bá ẹrọkọ ọdẹ àwọn aláṣẹkù máa ń kún yín lọ́wọ́. Alhamdulillah àwọn aláṣẹkù ń ṣe. Àwọn aláṣẹkù ń ṣe títí dàsìkò wọ́n sì ń ṣe. Ṣùgbọ́n bàbá o nínú ọ̀rọ̀ yín mò ń gbọ́ Alhamdulillah Allahu Akbar ẹ tún lọ kéwù ni. Mo lọ sí ọ̀dọ̀ Alhaji Usman Láàrọ̀ nílọrin. Ibẹ̀ lẹ ti kéwù. Bẹ́ẹ̀ni mo ti kéwù. Ẹ dúró bàbá ẹ lọ lé kéwù nílọrin. Bẹ́ẹ̀ni ilé Alhaji Usman Láàrọ̀. Lọ́dọ̀ bàbá Alhaji Usman Láàrọ̀ níbẹ̀ lẹ ti kéwù nílọrin. Ṣùgbọ́n ẹ tún jogún iṣẹ́ ògùn yìí lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ. Bẹ́ẹ̀ni nílé ìyá mi ọdẹ ni wọ́n ṣe nílé bàbá mi ọdẹ ni wọ́n ṣe. Bóòlù tí wọ́n ń da méjèèjì pọ̀. Kò dira wọn lọ́wọ́. Ànábì Dáúdà alayhi salatu wa salam alágbẹ̀dẹ ni gbogbo nǹkan ní ràn. Ọlọ́run sì rọ irin fún un débi wípé kì í ṣe pé yọ́sẹ̀ ti rin ti ẹ̀bọ náà tí ó fi máa rọ ohun tó bá fẹ́ fi rọ. Ní bọ́lá ṣe rọ fẹ́mi náà nù ọ̀kan òdì kan lọ́wọ́. Ẹ máa dẹ̀gbẹ́ o. Mò ń gbìyànjú níwọ̀n bàbá ọmọ kékeré ṣèṣe. Bàbá yẹn máa ń dẹ̀gbẹ́. Mo máa ń dẹ̀gbẹ́ dáadáa. Ẹ sì ti dẹ̀gbẹ́ dáadáa rí. Dáadáa. Kó tó di kí àgbà dé báyìí kẹ́ ẹ lọ. Inú mi tiẹ̀ ń dùn bẹ́ẹ̀ ṣe ń fi Alhamdulillah títí tẹ́ fi dẹ̀gbà tó báyìí náà sì tún dẹ̀gbẹ́. Kódà lọ́la tí ilé ọmọ ìmọ̀ tó lóko ọdẹ. Kílẹ̀ wí. Lọ́la tí ilé ọmọ ìmọ̀ lóko ọdẹ fún ti Ramadan. Ẹ bẹ́ẹ̀ lọ́ọ́ rẹ̀ pẹ́ràn ìgbé wa. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Ẹ fi gbàwẹ̀. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Ẹ fi jẹ sààrì. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Ẹ fẹ́ràn ẹ̀gbẹ́ sínú. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Ọbẹ̀ dúró ìlàsàlẹ̀ ẹ̀ mọ̀ dúró lọ́rùn ìbẹ̀lẹ̀ bẹ̀bẹ̀ lọ pa. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá fẹ́ tí tá a bá ti ṣe pẹ̀lú bismillah. Ok. Ó ti já rọrùn. Ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ bá lo oko ọdẹ ẹ má jẹ́ àpurọ́ fúnra ẹ jẹ́ ká yóò mọ̀ torí pé lórí ètò yìí àní kan ò sí ń bẹ̀ wàsíwísù ò sí ń bẹ̀ àmọ́ sóòtọ́rọ̀ ni bẹ́ẹ̀ bá lo oko ọdẹ irú ọ̀la tẹ̀ ń lọ báyìí fatia náà lẹ́mu lo oko ọdẹ. Tí ṣe mọ̀ pé tẹ́ ẹ bá ti dúpẹ́ fún àwọn aláṣekù gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ọjà rọrùn. Èèyàn máa ń dúpẹ́ fáwọn aláṣekù. Tẹ́ ẹ bá ti dúpẹ́ fáwọn aláṣekù gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe ní ọjà rọrùn. Ó ti yé yín èèyàn gbúdọ̀ fún àwọn aláṣekù ń tiwọn. Bẹ́ẹ̀ni. Ẹ bá gbéra oko ọdẹ. Ọlọ́run ọba tó dá wa gan ó ní ẹfin tí ṣe ti Késárì fún Késárì ẹfin tí ṣe ti òun Olúwa fún òun. Ó ti wá yé mi èèyàn gbúdọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣekù. Kẹ́ẹ̀fì ti Késárì fún Késárì máa wẹ̀ ẹ́ tiẹ̀ kò sí nǹkan kan kò sí nǹkan kan kò kàn sí sí kò kàn sí sí Ọlọ́run ní faburú ṣe wá ayé ò ní mú wa ẹ máa dúpẹ́ fáwọn aláṣekù ẹ sì máa lọ. A sì bọ̀ dáadáa. Yóò sì rí ń tọ́ dáa. yóò ṣògùn àrò. Yóò wá jẹ́ ààyè èèyàn ikú ọmọ ẹranko. Ààyè ọmọ èèyàn ikú ọmọ ẹranko. Ẹ kẹ́nà wálé tìkẹ́tìkẹ́ ńgbà tẹ́ ẹ bá ti fi gbogbo nǹkan síwájú ẹ wá fi Fátíà kún. Gbogbo ohun tí a bá fẹ́ ṣe tá a bá ti lè fọlọ́run ṣáájú tá a faláṣekù tẹ̀lé gbogbo ẹ ti rọrùn. Ọlọ́run àti aláṣekù gbogbo ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ fi kàn án lẹ̀ kéèyàn máa ṣe ń parí kó máa lọ papọ̀ mọ́ra wọn ni. Tó ṣẹlẹ̀ ni pé ṣe bọ́wọ́ Ọlọ́run náà lọ dáa bẹ́ẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹnìkan ò sì lè kọ̀ǹtró Ọlọ́run pé o ṣe ṣe yìí báyìí. Ọba àrà ni. Bó ṣe wù ní dára rẹ̀. Tí wọ́n bá sọ pé ẹnìkan kèfèrí ìta ni. Ẹnìkan mùmìnì ìta ni. Mùmìnì Ọlọ́run náà ni. Ó parí. Gbogbo tá a bá ti fi sí iwájú Ọlọ́run tá a fà àwọn aláṣekù tẹ̀lé gbogbo ẹ̀ ní ó rọrùn. Kábíyèsí Olódùmarè. Bàbá àti ìdẹ́bi ọ̀rọ̀ a sì ń ṣèfàrà lọ́wọ́ ni o. Bàbá inú mi dùn ayọ̀ mi kún pé kèfèrí ta ni kèfèrí Ọlọ́run ni mùmìnì ta ni tọ́lọ́run ni. Kí kálukú ó fi kálukú lẹ̀ kí kálukú ó máa sin tó bá fẹ́. Kálukú ó lọ pàdé adẹ́dàá rẹ̀ nígbà tí àsìkò bá tó. Kálukú lọ rèé pàdé adẹ́dàá ṣẹ̀dá rẹ̀ ńgbà tá a kò bá tó. Ló mú orúkọ Ọlọ́run ẹ̀san pẹ̀lú orúkọ mi. Àjọ tó o bá dá o. Lóko èèyàn ní gbin àlùbọ́sà kó wá lọ rèé ká ẹ̀fọ́ ńbẹ tàbí kó ká ilá ńbẹ. Kí wá là ń bínú ara wa fún? Kí là ń sọ àgbákò àti àwọn àgbákan ọ̀rọ̀ síra wa fún? Torí ń tá jẹ ẹlòmíì ti fi tí ọ̀jẹ̀ bá ń tọ́ fẹ́ jẹ́jẹ́. Jọ̀wọ́ lẹ lè rántí tó fẹ́ jọ bí ẹni pé àjà fẹ́ jì mọ́ ológbò yín lẹ́sẹ̀
tádì ẹ̀yin fẹ́ fara kéè mọ́ ẹ̀yin tó bá ń bá wa bọ̀ lórí ètò tẹ́ ẹ bá ní ìbéèrè kan tàbí òmíì mo sọ pé kẹ́ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí nọ́mbà tẹ́ wọn olójú gbòǹmáwòrán yín tàbí kẹ́ ẹ béèrè tẹ́ bá fẹ́ béèrè látòrí nọ́mbà náà yálà ẹ pè wá ní ẹ má tiẹ̀ pè torí ààyè ò pọ̀ láti gbé kọ́ọ̀lù ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ máa text message tàbí kẹ́ ẹ máa whatsapp wa ẹ fi béèrè ní tẹ́ bá fẹ́ béèrè ìyẹn ni ó fi wá lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ tí bàbá ń sọ yìí mo kí wọn púpọ̀ wọ́n ṣeun àníwá wọn tì àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Yorùbá dọ́kàndọ́kàn tọkàn tara tí wọ́n fẹ́ kílẹ̀ Yorùbá wọn tẹ̀ wájú ká máa sún wájú rè a sì ní lọ sẹ́yìn láìlábẹ́ tí ògo mọ́ bàbá mo fẹ́ fọ̀rọ̀ yìí kún ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nígbà wáṣẹ̀ àwọn baba ńlá baba wa àwọn baba kí n sọ pé àwọn baba àgbà tẹ̀yìn náà tún ń fọlá àwọn èèyàn yìí bí wọ́n bá dẹ̀gbẹ́ roko wọ́n lè rí iwin wọ́n lè fẹ́ ìyàwó wọ́n lè rí àgbọ̀nrín tó yípadà tó dé wọ́n fẹ́ láya wálé ṣé àwọn fífẹ́ wálé yún ló bí ọ̀pọ̀lọpọ̀ òkì tí wọ́n ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lásìkò tá a wà yìí àwọn èrè lápá ọmọ ọká ọmọ ìkòyí ẹ̀ṣọ́ ọmọ kìnìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàwó lẹ kọ sí kí ẹ̀yin àgbààgbà ọdẹ báyìí kẹ́ ẹ máa mú ẹran wálé láàyè ojú wo lẹ fi wò ó kákó síbì kan irú àwọn ọmọ tá à ń bí lásìkò yìí tí wọn ò dá ìtumọ̀ tí wọn ò dá òkété tí wọn ò dá ọ̀yà tí wọn ò dá òrẹ̀ tí wọn ò dá mọ̀ àgbọ̀nrín wọn ò dá mọ̀ ẹ̀fọ̀n tí a bá mú wọn wálé tá à ń fi wọn pamọ́ síbì kan ìyàwó lẹ kọ sí. ṣé ẹ rí n tá à ń wá lọ Ìgbárá ní tí ń bẹ ń gbò kábíyèsí. ṣé ẹ rí ìyàwó tẹ́ ẹ fẹ́ nígboro tó di wípé ó ti ń ṣẹ̀ṣà oúnjẹ fún yín ẹ ti mọ̀ pálejò lẹ fẹ́. àwọn kìnìún náà ti bọ́ gbòòrò. tọ́pọ̀ tẹ́ ẹ bá rọ́mọbìnrin tó bá dáa dùn gbòòrò abàmì èèyàn ni. kábíyèsí Olódùmarè. tí ó bá ṣe wín a sì ṣẹranko níbi tẹ́ ẹ bá ti rí térò bá ti pọ̀ jù ẹ máa wọ́ọ̀tì ẹ máa farabalẹ̀ ẹ máa wòye sí láàrin àwọn èrò tí ń bá ń bẹ ń bẹ tẹ́rì ẹlòmíì tí ó dédé wò yàn hàn kì í ṣe èèyàn ṣùgbọ́n ó ti yíra padà dé èèyàn ẹ sì lè fẹ́ níyàwó tí ẹ sì fẹ́ délé tí ọmọ bímọ tó àwọn ará àjọhùn táwọn mú un wálé látòkò wá fi ṣèyàwó nílé wọn ó ti kọ́kọ́ máa bá wọn jọ ná wọn jọ ń yọ wọn máa ṣeré lọ wọn máa dọ̀wẹ́kẹ̀ wọn máa ṣeré wálé kó tó di pé ó fẹ́. so ẹ̀yin àgbáyé àtijọ́ ẹ burú o ẹ máa lọ bá wọn àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ dọ̀wẹ́kẹ̀. wọ́n jọ máa ṣeré ọmọ rẹ̀ yìí mo fẹ́ fẹ́ kàkà yóò wá máa sọ fún yín pé so ó sì lè sìn sáàsì nítorí rẹ̀ jà nítorí ìjọ tó o bá bù ìjọ náà ni ìjà ó dé o lè bu léèbú orí ẹ̀fọ́ orí ẹ̀yà nǹkan kan gbà wọ́jọ́ wú ẹranko ìjọ ìyún bá ti wáyé wàhálà bẹ̀rẹ̀ kábíyèsí níjọ ìyún bá ti wáyé wàhálà bẹ̀rẹ̀ so gbogbo ọ̀nà ni wọ́n wà máa wá láti máa da ẹnìyẹn láàmú bó sùn lóru yóò rí odìkó náà mọ̀ ṣáká. bàbá ẹ dákun má bínú lẹ́nu lọ́lọ́ yìí ni mo fọ̀rọ̀ jomitoro rẹ̀ pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn ọlọ́dẹ tí wọ́n wá jẹ́ ká mọ̀ wípé tí abara méjì àbí àwọn ẹ̀mí míì nínú igbó yálà nínú omi tí wọ́n yí padà tí wọ́n dé èèyàn wá sọ́jà táwọn náà wá nájà àbí wọ́n wá ṣe kankan lọ́jà wọ́n ní téèyàn fi dá abara méjì mọ̀ nínú ọjà ni wípé téèyàn bá dúró èèyàn ò lójijì òjì pé àwọn aládùn òjì wá dúró tì wá ọ̀rọ̀ tí òjì tí wọ́n sọ ẹgbọ́n ṣe lóòótọ́ ni. èèyàn bá pọ̀ ẹ lè rójìjì ara yín ebe ẹ̀ tí ń bá ń dá for example ká tó bí 100 ká dúró sójú kan bí kò lè ti fẹ́ rògì ẹnìkan ṣùgbọ́n inú àwọn abàmì bá a ṣe máa ń sún mọ́ra tá a máa ń fa ara rora wa ẹ rí i pé wọ́n máa sára sí ẹ̀yìn wọn à ní fẹ́ kẹ́ fara ti àwọn púpọ̀ torí ẹ̀jẹ̀ tí wọn ò ṣiṣẹ́ bẹ́jẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ ẹ gbọ́ mi yé àgbẹ̀ bàbá so ẹ̀jẹ̀ tí wọn ò ṣiṣẹ́ bẹ́jẹ̀ tí wọ́n ṣe ń ṣiṣẹ́ so ó dìgbà tá a bá rò pọ̀
bóyá ẹ fẹ́ níyàwó ni o bóyá ẹ ṣe kan ni o so ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ wá mọ́ tí ẹ bá sùn lóru níjọ́ tó bá fi ara hàn tẹ́ fi mọ irú èèyàn tí í ṣe ẹ lè déédé jọ sùn ń sùn tẹ́ ẹ bá sùn báwọn tó bá ti rí yín tán tó ti mọ ọ wá lè jí yín pẹ́pẹ́ yóò wá máa béèrè àwọn ọ̀rọ̀ tó yẹ kó béèrè lọ yìí ọ̀rọ̀ tí ò yẹ kó béèrè yóò máa béèrè ó lè pé irú ìwà wo ló ń lè wù tó fi lè bá òun jà irú ìwà tó lè wù tó náà fi lè bá ọ jà. lájọ sọ àsọyépọ̀. lájọ sọyépọ̀ so ibẹ̀ wọn ó ti wá fi àdéhùn sí i bí ìgbà tí à ń pè ní ìmùlẹ̀. ìyàwó lẹ kọ sí wípé káwọn ọdẹ ẹ̀yìn àgbàgbọ́ ọdẹ kẹ́ ẹ máa mú àwọn èèyàn wálé láàyè. ẹni tí ó ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni tó lójú mẹ́rin. ojú mẹ́rin bíi bò. bẹ́ẹ̀ni ojú méjì táwa ní ojú ni ṣùgbọ́n ẹni tí ó lójú mẹ́rin yóò jẹ́ àárín ìrọ̀rùn yóò jẹ́ ẹni tó wẹjú. àárín ìrọ̀rùn kéèyàn tó lè mẹ́rin wálé yóò jẹ́ àárín ìrọ̀rùn. bẹ́ẹ̀ni yóò ti mọ irú ẹran wo ní í ṣe. so fún ìdí eléyìí tí èèyàn bá kàn déédéé mú ẹran wálé pé mo fẹ́ fi sóò pé bí mo ṣe tó ìmọ̀ yíyàn lọ́wọ́. kí ló dé tẹ̀lé sọ bẹ́ẹ̀. torí wípé ojú tí ó wo ẹran yẹn ojú tó dá ó wò ojú tó tún dá ó wò nígbà kan ẹnìkan ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ ó yíwọ́. kí ló ṣe. ó mú ìgalà lọ lé àná lọ́ọ́ pa gẹ́gẹ́ bí wọ́n ti mú màálù lọ. ẹ̀yin eré ò padà dáa. béèyàn rẹ ṣe wà làǹjànú rẹ wà béèyàn bí ṣe wà làǹjànú bí wà. ní abúlé alábìdún ní oríko fọ́nbẹ̀ oko kan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní orí òkè alábìdún. alihamudulilayi adúpẹ́ ní ìsìnkú ọlọ́run ti pé kọ́rọ̀ o kò sí ọdẹ náà ó ṣe ọdẹ tàkúté ni o ọdẹ wáyà ni o tẹ́ ẹ bá dẹ tàkúté tẹ́ ẹ bá kọjú tàkúté báyìí yóò sì wú tàkúté yẹn yóò kọjú rẹ sọ́nà bí tẹ́ ẹ kọ ìdí rẹ sí nírètí pé kẹ́ ẹ wú tàkúté hùn kẹ́ ẹ tọwọ́ bọ̀ tó ń gbà tó wá di wípé ẹ tún sì pọ̀ bẹ́ẹ̀ náà ni ìgalà níbẹ̀ bẹ́ẹ̀ ni àyànmú ó di ọ̀run re lónìí. láwùjọ ìjọ ń lò gbangba náà. wọ́n wá dẹ ìgbẹ́ lọ́njọ́ náà lọ́hùn báwo wá ṣe wá rí tí àwọn ẹtu ṣe ń fọ́n àpàdòrè mi ń bẹ àpà kankan nú àwọn ẹtu wọn o. kí ló dé. bẹ́ẹ̀ bá yìnbọn ilẹ̀ ẹtu ló sùn bí kápẹ́ ẹtu lọ́wọ́ àbí ẹran wà tẹ́ ẹ bá tàbọn sí báwọn kò sí àwẹ̀ kankan bẹ́ẹ̀ kàn débẹ̀ ẹ̀ kàn bára wẹ̀. orí òkè bo lẹ pé. orí òkè alábìdún. nígbà náà lọ́hùn àbí dàsìkò yìí. àdúpẹ́ fọlọ́n ti pé káwọn èèyàn jáṣẹ́ rẹ̀ ó ṣe méjèèjì tí wọ́n ń gbé nígbà náà àrá làwọn èèyàn ń sàpá igi hùn ló fi di pé wọ́n kó kúrò ńbẹ̀ ńgbà tó kó kúrò ńbẹ̀ ńgbà tó ṣèkan wó nínú àwọn òṣèlú ìsáàsùn owó ẹyọ gbogbo àwọn oríṣiríṣi nǹkan bá ní a bá nínú òṣèlú. igi òṣè. bẹ́ẹ̀ ni òṣè táwọn wí fẹ́ tó gbogbo ọ̀tá yìí. níbi tó tóbi dé. níbi tó tóbi dé. lágbègbè igbó kan tí wọ́n ń pè ní gbókílẹ̀ pé. ní ogbó orí òkè alábìdún. ìdílé kí n máa béèrè lọ́wọ́ yín ni wípé gbogbo àwọn ọmọ ojúlówó ọmọ bíbí ìlú Ifọ̀n kọ́lẹ̀ pé Ifọ̀n òrùlé ọmọ akẹ́láwẹ̀ ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ mọ̀lẹ́kùn lé mọ̀jẹ́ láǹfọ̀ fún mọ̀lásán lé mọ̀rẹ̀ òrè balùwẹ̀ wọ́n wò wá káàkiri àgbáńlá ayé báyìí àwọn tí wọ́n sì wà lé nígbà kan rí tí wọ́n mọ ibi tí wọ́n ń pè ní orí òkè alábìdún wọ́n ti mọ̀ wípé bàbá wa Jánájẹ ń fi òté lé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni bàbá mi. nígbà tí odidi òsè wá wó ẹ bá ìsásùn ẹ bá owó ẹyọ. gbogbo àwọn nǹkan oríṣiríṣi ló wà nínú odó kan wà ń bẹ kò ju bí eléyìí. tí wọ́n fi lọ yẹn jẹ nìyẹn. so díẹ̀ tọ́ nígbà tí wọ́n fi torí ń jọ yẹn tí ike òsè yẹn wó ẹnikẹ́ni ò lè débẹ̀. kí ló dé. níwọ̀n bá àgbà tó ṣe wípé ooru ń
òun jáde ń bẹ̀. So ìgbà tí wọ́n padà lọ kó àwọn nǹkan yẹn mi ò padà dé mo sì ń bẹ̀ o. ẹ̀yin ra wà ń lé jẹ́jẹ́. bí jẹ́ ṣe bẹ́ẹ̀ ń mọ ọjọ́ tí wọ́n lọ kó ni tí wọ́n bá mọ ọjọ́ tí wọ́n lọ kó wọn àjọ débẹ̀. ṣùgbọ́n àwọn tó jẹ́ ọdẹ àwọn bàbá ọdẹ tó wà ní ibẹ̀ yẹn ni mo rò pé wọ́n lọ ṣètò èmi kàn ló kóńjọ́ yẹn mo rí pé wọ́n ti palẹ̀ gbogbo nǹkan yẹn mọ́. ó sì ṣòro mọ́ béèrè so wọ́n sì ṣe pé tọ́wá pé inú oko mi gangan lọ́wà ń láǹfààní àti béèrè ẹni tó lóko gangan kò mọ̀ gbọ́n lọ́ọ́ kó. lẹ́nu kan dé ẹ fi yí ogun ayé pé lóòótọ́ làwọn abàmì nǹkan mọ́. tọ́pọ̀ gbáà bẹ́yàn rẹ́sẹ̀ ń bẹ́ nù wọn náà lè yan bí ń bẹ tó ṣe pé tí ilẹ̀ bá fẹ́ há tẹ́ ẹ bá pàdé òmí oore tí ó ṣe oore mọ́ ní gbàgbé ni ṣùgbọ́n ẹnu yín kò gbọ́dọ̀ kí ẹnu yín jáde síta ntọ́ bá ṣe fún yín ọjọ́ tó bá tẹnu yín jáde síta lẹ̀ ní rí mọ́. Olódùmarè ìbàrẹ̀ o ìwọ ló fi àwọn àgbà yìí ló fi wọn kẹwàá Elédùà òní ti ka ikú lẹ́ẹ̀ báyìí o ẹ dàgbà dògbò bí ara àwúrọ̀ ẹ fọwọ́ pa gbogbo a máa rí oòrùn yín sásọ pẹ́pẹ́pẹ́ àlò pẹ́pẹ́pẹ́ nígbà tẹ́ lò nínú àlàáfíà ara